Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mínísítà Ojú Kennedy Uwaneye wọ́n sọ̀rọ̀ nípa gbogbo bí àwọn ọkùnrin bí wọ́n ṣe ń gbé àwọn ọmọ tí wọ́n ti bàlágà tí wọ́n ti wọ 18 years old lọ sí hòtẹ́ẹ̀lì. Mínísítà wa Nigerian lawyer wọ́n dẹ̀ jẹ́ politician tó jẹ́ pé àwọn ni obìnrin àkọ́kọ́ èyí tó jẹ́ pé wọ́n fẹ́ contest fún president ṣùgbọ́n later wọ́n step down fún bàbá wa ní 2023 ààrẹ Bọ́lá Tinubu. Àwọn dẹ̀ jẹ́ wọ́n wá ní under Progressive Congress APC during election federal election èyí tí wọ́n ṣe tó jẹ́ pé wọ́n wá step down fún bàbá wa Bọ́lá Tinubu. Èèyàn tó jẹ́ pé akíkanjú obìnrin ni wọ́n èyí tó jẹ́ pé gbogbo èèyàn dẹ̀ ló mọ̀ wọ́n ní àwùjọ. Wọ́n ti sọ nínú ọ̀rọ̀ wọn ní ìsìn wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá gbámú tó bá gbé ọmọbìnrin tí ọjọ́ orí rẹ̀ tí ò tí ì wọ mẹ́rìndínlógún 18 years wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ máa rugi oyin o. Ìjọba ni wọ́n ní ó sọ bẹ́ẹ̀. Mínísítà ni wọ́n fún ọ̀rọ̀ obìnrin abilékọ Ojú Kennedy Uwaneye àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé ẹnikẹ́ni tí wọ́n bá gbámú tó bá gbé obìnrin tí ọjọ́ orí rẹ̀ tí ò tí ì wọ 18 years mẹ́rìndínlógún ipe ẹni náà ipe ó máa rugi oyin o. Wọ́n ní àwọn ò ní fojú re wo gbogbo àwọn ọkùnrin burúkú àti ọ̀bàyéjẹ́ tí wọ́n ń gbé àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò tí ì wọ 18 years old tí wọ́n ń gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ ń ṣe wọ́n bó ṣe wù wọ́n. Wọ́n ní ìyà ńlá ni ìjọba máa fi jẹ irú ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n bá gbámú. Nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n sọ. Wọ́n ní ọkùnrin tí ọwọ́ bá tẹ̀ tó bá ṣe irú ìwà burúkú yìí wọ́n ní ó máa fi aṣọ péńpé ó máa fi roko ọba ni o. Ọjọ́ àbámẹ́ta ní Saturday ní ọjọ́ kẹfà oṣù yìí òun ni wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Níbi ètò pàtàkì kan tí wọ́n ṣe ní ìlú Àbújá òun ni wọ́n ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí tí wọ́n sọ yìí wọ́n ń try láti gbé ìgbésẹ̀ lórí bí àwọn èèyàn burúkú bí wọ́n ṣe ń kó àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ ń lò wọ́n àbí tí wọ́n ń jí wọn gbé. Wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ fi ṣe pé wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ni. Nítorí ẹ̀yin náà ẹ wo ìlú wa bí àwọn ajínigbé ṣe ń gbé àwọn ọmọ kéékèèké tí wọ́n máa lọ ń tà wọ́n kiri àbí tí wọ́n máa lọ ń lò wọ́n fún nǹkan burúkú. Ìtorí ẹ̀ ni wọ́n fi sọ wípé ọkùnrin tí wọ́n bá gbámú tí ó ń gbé ọmọ tí ò tí ì wọ 18 years old lọ sí ilé ìtura tàbí tí wọ́n yàn wọ́n ní ọ̀rẹ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa fi ojú wọn máa fi ba ilé ẹjọ́. Wọ́n ní àbí tán mú wọn lọ sí òkè òkun tán lọ fi wọ́n ń ṣẹrú. Wọ́n ní gbogbo èyí wọ́n máa fi irú èèyàn báyìí wọ́n máa fi jófin ni. Iná mọ̀ pé kò pẹ́ tí a rí àwòrán kan tí àwọn ọmọdébìnrin kan tí wọ́n wá láti ilẹ̀ Nàìjíríà ní ilẹ̀ wa tí wọ́n lọ fi wọ́n ṣòwò ẹrú ní òkè òkun. Gbogbo ẹ̀ ni àwòrán yìí ni wọ́n rí tó jẹ́ pé ó bà wọ́n nínú jẹ́ pé báwo ni èèyàn ṣe máa lo irú àwọn ọmọ kéékèèké láti máa fi ṣe òwò ẹrú ní òkè òkun tó dẹ̀ jẹ́ pé ìlú wa ni wọ́n ti wá. Bí a ṣe gbọ́ wọ́n ní ọjọ́ orí àwọn ọmọ náà kò ju ọdún 15 lọ. Wọ́n dín 16 gan nínú àwọn ọmọ yìí. Nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí. Wọ́n ló ti dèwọ̀ fún àwọn èèyàn orílẹ̀-èdè yìí láti gbé irú ìgbésẹ̀ báyìí láti mú ọmọdébìnrin tí ọjọ́ orí wọn ò tó ọmọ ọdún 16 18 years láti lọ máa fi wọ́n ṣe òwò ẹrú ní òkè òkun àbí láti máa gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì. Wọ́n ní ìyà ńlá ni wọ́n máa fi jẹrú àwọn ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ o. Wọ́n ní bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ àpapọ̀ tó ń rí sọ́rọ̀ àwọn obìnrin wọ́n máa sa gbogbo agbára wọn àti ipá wọn láti fòpin sí bí àwọn ará ìlú ṣe ń kú ní àìtọ́jọ́.
wọ́n ní wọn ò ní fi àyè gbà fún àwọn dókítà kí wọ́n máa kọ àwọn aláìsàn tí wọ́n bá gbé wá ní pàjáwìrì sí ilé ìwòsàn wọn. Ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn ni ó jẹ́ pé bóyá wọ́n l'accident tó jẹ́ pé wọ́n máa gbé lọ sí hospital tí wọ́n máa ní pé kí wọ́n fún wọn ní first aid, tí àwọn hospital yìí máa ní pé kán lọ mú deposit wá tí wọ́n ní fọwọ́ kan aláìsàn yẹn tí tá fi kú. Wọ́n ní wọn ò ní fi àyè gba irú nǹkan báyìí. Wọ́n ní ọwọ́ líle làwọn fi máa mú gbogbo ọ̀rọ̀ yìí o. Wọ́n ní gbogbo hòtẹ́ẹ̀lì làwọn á ti lọ, táwọn dẹ̀ máa tẹ nǹkan sí àwọn hòtẹ́ẹ̀lì yìí pé wọn ò gbọdọ̀ gbà kí wọ́n gbé ọmọ tí ọjọ́ orí wọn tí ò tí ì wọ 18 years mẹ́rìndínlógún wá sí hòtẹ́ẹ̀lì kankan mọ́. Wọ́n ní irú hòtẹ́ẹ̀lì táwọn bá gbámú tó ṣe bẹ́ẹ̀, wọ́n máa ti hòtẹ́ẹ̀lì wọn pa ni o. Wọ́n ní àwọn ò ní fi àyè gba ìwà pálapàla mọ́ láàrin ìlú, ní pé torí gbogbo àwọn ìwà burúkú tí àwọn èèyàn ń wù láàrin ìlú yìí, àwọn fẹ́ jẹ́ kí ó dópin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní wọ́n ti ba ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ jẹ́ nípa ṣíṣẹ́yún àti nípa máa fi wọ́n ṣe nǹkan tó wù wọ́n, tó jẹ́ pé ẹlòmíì wà tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì yẹn ni ọmọ ẹ̀ máa kú sí, tí wọ́n dẹ̀ máa lọ sín, tí wọ́n dẹ̀ ní gbúrò ọmọ wọn mọ́. Wọ́n ní torí ìdí èyí wọn ò ní fi àyè gba gbogbo ìwà rádaràda mọ́. Èyí náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ. Èyí náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wípé àwọn ajínigbé wọ́n ti gba ìgboro Nàìjíríà. Ìtorí ìdí èyí ni mínísítà wa náà fi ń gbé ìgbésẹ̀ yìí pé wọn ò ní fi àyè gba gbogbo àwọn nǹkan báyìí mọ́ o. Gbogbo àwọn ọkùnrin tó bá ń gbé ọmọ tí ọjọ́ orí wọn ò tí ì tó 18 years tó ń gbé wọn lọ sótẹ́ẹ̀lì, tó bá gbá wọn mú, wọ́n máa fi aṣọ péńpé, wọ́n máa fi roko ọba ni. Bí a ṣe gbọ́ nìyẹn tí abilékọ mínísítà wa tán sọ. Ẹ̀yin èèyàn lé amú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.